Your life is the product of your choice. You shut up your mouth, you cheat! Liar! Ayé ẹ ò dẹ̀ ní ìgbà tó ṣe kí mi. Ayé ẹ dẹ̀ máa bàjẹ́ ní fún kíkí tó lánàá ẹ tó kí mi yẹn. God, please let my parents come back together. Ogun bàjẹ́ lọ, ọmọ àjẹbọ̀ wetin you sow ló máa ká nílọ́po. Juicy, 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 Ogun bàjẹ́ lọ, ọmọ àjẹbọ̀ wetin you sow ló máa ká nílọ́po. Juicy, 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 Juicy Judy. Yeah. Ó pàyàwó, ó tún pọ̀ mọ́, ó rán àbúrò lọ sínú ẹ̀wọ̀n. Ó fẹ́ máa dáyé gbé, ó fẹ́ máa dáyé jẹ. Whoa. If to say not just to you, you believing like you don't care. Live like say nobody there, yeah. If to say not just to you, you be doing anyhow. Ogun bàjẹ́ lọ, àjẹbọ̀, wetin you sow. Ogun bàjẹ́ lọ, àjẹbọ̀. Juicy, Ogun bàjẹ́ lọ, àjẹbọ̀. Wetin you sow, you go reap. Juicy, agbọ́n tí ó ṣẹlẹ̀ sọ́kọ yín. Yẹn Mr. Jimmy ọlọ́run á yọ wọn kúrò nínú ọ̀fìn yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run. A jọ ń ṣe landlord association meeting pẹ̀lú wọn ni Ademora yẹn tí wọ́n jẹ́ láàrin wa a rí wọn pẹ̀lú aburú rí a gbúrò wọn pẹ̀lú páńlé èyí tó ṣẹlẹ̀ yìí òkùnkùn ló jẹ́ èmi sì nígbàgbọ́ pé ọlọ́run á bá wa tàn mọ́lẹ̀ sí because tómi gbóná bá ti dàpọ̀ mọ́ tútù báyìí ọlọ́run ọba ló máa ń yanjú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run bá wa yanjú eléyìí náà. ní madam ìgbìyànjú àti sùúrù ọmọ ìyá làwọn méjèèjì jẹ́ o kò dẹ̀ kí n pọ̀ jù àfi tí ò bá tún ní tó a lè máa ka tọ́wọ́ ka tọ́sẹ̀ ká máa wò báyìí ìdí pàtàkì táwa fi wá báyìí nìyẹn o so á dẹ̀ wò wá kẹrì àbí kéèsì yẹn because tá a bá ní ká máa wò báyìí
olódodo lè kú sípò ká o. We have all spoken well. Madam, àwọn the only thing tèmi kàn fẹ́ sọ ni wípé Yorùbá bọ̀ wọ́n ní tá bá ta a máa ń tọ́ ni torí pé tá bá tọ̀ ó máa ń padà dẹrùn onídìí àwọn ìgbésẹ̀ tẹ́ bá believe pé ó yẹ kẹ́ gbé lórí situation Mr. Jimmy ká tètè gbé ní kíákíá kó má wàá lọ di pé bílẹ̀ bá rorò tó bá pọ̀wẹ̀ á padà dá padà sórí olóko gẹ́gẹ́ bí advice tèmi o tí mo ní kí n give. Ẹ ṣeun sà àdúgbò mà inú mi ti ẹ̀dùn pé a rí èèyàn ládùúgbò láti support wa ẹ ṣé gan ni àdúpẹ́ àwa náà ò dúró a tún ti gbé ìgbésẹ̀ mi pàápàá pẹ̀lú lọ́ọ̀yà láti reappeal bọ̀ lọ́ọ̀yà yẹn ni pé ká ní sùúrù díẹ̀ pé àwọn ń try láti yanjú àwọn nǹkan pé tó bá ti tó àkókò gan-an àṣẹ so ìyẹn là ń dúró dè báyìí lọ́ọ̀yà gangan làwọn náà ń dúró dè. So ẹnu rí iná nìyẹn. àbí ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń dọ́gba ni táṣe rẹ̀ nìkan ló máa ń yàtọ̀ fún àfikún tí ẹ bá ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé ìrànlọ́wọ́ tí ẹ bá nídìí látọ̀dọ̀ wa ẹ má jẹ́ kí tiwa dì sí àwa náà ṣetán láti dìde ṣẹgbọ́ ọlọ́run á bá wa yọ wọn kúrò nínú òfin. ẹ ṣe wọ́n sọ tó bá yẹ jẹ́ àwọn máa fi tó ilé ti sáwọ́dà ẹ ṣe sọ. ẹ ṣeun. olúwa wà pẹ̀lú wa. ẹ ṣeun. ẹ ṣe sáré wà náà ẹ ṣe. ẹ ṣeun. ẹ ṣeun ma. ẹ ṣe sọ. ó dà wọ́n. àwọn ará àdúgbò ọkọ ẹ máa náìsì gànkẹ kò ní burúburú kó má kẹ́ni kankan mọ́ ni ìgbà wo wà ló máa rí appeal case ọkọ ẹ̀ sí. ó yọ wọlé ni ṣe bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ni ẹ lọ rí lọ́ọ̀yà fún kẹrì appeal. àwọn tí yóò yé. jọjọ tí ọmọ kó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ní bó ṣe ń gbà. kí ni mama máa kó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ wọn kókó kórè o. ṣáà ti ń kóra arithmetic, call it mathematics. Ẹni bá dé mi síwájú, ó fẹ́ tẹ̀lẹ̀ tútù. Àkọ́dá oró kò lè dàbí àdágbẹ̀yìn. Wá ṣé wọn náà ní ṣe kí n àìrọ a sọ pé kẹ́mi ṣe kí wọn náà ṣe. ọgbẹ́ni mi ṣe jọ ọmọ abóyún sọ pé kí wọ́n ṣe ó ní mo ṣe nǹkan. irọ́ o máa ṣe o. àwọn olójú orí pẹ́sẹ̀ ń dùn mí tí mo máa ń lè jẹsẹ̀ mi ṣe gbowó ọlọ́ni kí n bá dẹsẹ̀ mú tó bá ti mọ̀ pé kò tẹ́ ẹ lọ́rùn kò wà òkè lọ́dọ̀ ẹ̀. ó dà gẹ́gẹ́ ti ya wèrè kí ni òṣì tẹ́ ń ṣe ń bì tẹ́ wá ti ṣe gbogbo wèrè yín tán sìn kẹ́ ẹ bọ́ sí yàrá yín kẹ́ ẹ lọ sùn. aláyé ìwọ mo kàn máa ń wò ẹ́ bí kí ni pọ́blẹ́mù ẹ̀. aláyé wò ẹ́ bí ti pẹ́ àdúrà yìí náà ni ṣé ìwọ ló pa Jésù àbí ìwọ ló pa nọ́bì ọ̀hún bá kí ló gbé ẹ débi ìgàn. ó lọ́kà sórí tí mo ṣe yẹn gan-an tán ṣe tìmímọ́ bí yẹn kékeré mà nìyẹn àkóbá lásánlásán mà nìyẹn sórí tó mú mi tó máa ń rí mi tí máa ń gbàdúrà lóòrèkóòrè ó nítorí ọ̀rọ̀ ìyàwó mi tí mo mistakenly pa tí mo kàn tì tó ṣubú tó kú ìyẹn gan ni mo máa ń gbàdúrà every time pé kọ́lọ́run ṣáà tiẹ̀ dáríjì mi kò yé mi ńgbà yẹn ni o jẹ̀bi ìbínú ni ìbínú tí ó mọ̀ pé olówó òun lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀bọ́n òun ló fà dẹ̀ máa wò ó ọ̀rọ̀ tí mo torí ẹ̀ tí tó ṣe tó di èrò pẹ̀ báyìí ìsinyìí mi ò ní concrete evidence o bọ̀ ìbínú iná kọ́lọ́run ṣáà dáríjì mi. ọ̀rọ̀ obìnrin lásán lásán ọmọ bójú mi jẹ́ o bó ṣe jẹ́ tù tó yìí ọ̀rọ̀ obìnrin wa ń fún ẹ ní problem èmi láyé mi èmi làkà ọ̀bí yà á sí láyé mi ìyàwó mi lásán tó bá lọ gbé wérí ẹ̀ wá mo ti máa ṣọ mi mo ti wà ń gbòòrò àwọn ọmọ òbí wọ́n pọ̀ ń gbòòrò pàgọ́ kó mẹ́ta ni mò ń ya wọn lọ nìyẹn wọ́n á fi délé lásán orí ìyá ẹ̀ àti wálẹ̀ tó bá dé wálẹ̀ ó ti mú gold bag méjì síbẹ̀ tí màá fi tẹ̀ màá wá kó fóun náà yídì ìyá ẹ̀ máa jẹ́wọ́ ni ó
máa padà bẹ̀bẹ̀ ni kò yẹ kó ṣe bẹ́ẹ̀ náà. Ọlọ́run ṣá ràn mí lọ́wọ́ ni o bí mi ṣe ń gbàdúrà nìyẹn kó ṣá dáríjì mi kó pa gbogbo ẹ̀ṣẹ̀ mi kó parẹ́ kó dẹ̀ bá mi mú erùpẹ̀ burúkú kúrò lójú ìyàwó mi. So murder case ló gbé àfàdé hàn. àbáyé yẹ ẹ fẹ́ dàrú ta ló pè ya ẹ sọ̀rọ̀ so fẹ́ kú àbò fẹ́ lò ó yá ẹ fi mi. ta ló pè abẹ́rẹ́ pẹ́sì. ẹ bẹ́ jẹ́ lẹ́yìn àwọn àbá pọ̀ ládùúgbò yìí wọ́n máa sáré kúrò sí aláya yìí lára ìwọ ṣì wà mí ó yá lọ́sùn ó lónìí lọ́sùn sẹ́ẹ̀ mo fẹ́ gbàtẹ́gùn mi. àṣeyọ̀wò má lọ lọ́rùn ọba ẹ̀yí o. bẹ́ẹ̀ ni kí ló rí. ṣebí ọ̀rọ̀ arábìnrin tí ọkọ ẹ̀ lọ sẹ́wọ̀n tó lóyún tí mo rí lọ́sàn-án yìí òun mà ló ṣe mí ń kàyéfì láti yọ ọdún yìí tí wọ́n ti ń wóyún tí wọ́n ti ń wọ́mọ ẹ dúró náà ó ṣe wá jẹ́ pé àkókò tọ́lọ́run bá wá dá wọn lóhùn gan-an lọ́kọ ẹ̀ wá lọ sẹ́wọ̀n. ọba alárùrà mà lọ́lọ́run ọba ṣùgbọ́n ló ní kọkùnrin méjì tó ká tó kọ́ máa sáré tẹ̀lé àrọ́ kiri ibẹ̀dẹ̀ lóbìnrin tó dúró rọ̀gbọ̀dọ̀ tó sì ń gbọlẹ̀ kò rẹ́ni pé ẹ gbọ́ ta ló tóbi ọlọ́run. kò sẹ́ni tó tóbi alágbára ọlọ́run tẹ́ ń wò yìí o ọba aláwùrà bí ni kó fi wá dára rere tó máa dùn mọ́ wa nínú tó máa bà àwọn ọ̀tá wa nínú jẹ́ ni kó fi wá dá o. àmín ó tó lẹ́kọ̀ọ́ kù sọ ṣe bójú obìnrin gidi ni mélòó nínú àwọn obìnrin ẹ̀sìn tí ó lóyún sínú tọ́kọ̀ ìwà wà lẹ́wọ̀n tí ò ti ní fẹsẹ̀fẹ̀. kíá a ti gbóyún yọ àtàlẹ́ dànù àṣàkúrò ládùúgbò abọ́kùnrin mi lọ àbáwá kọ́ ni. irọ́ ni o ṣóbìnrin yẹn lè gbélé tàṣà ṣùgbọ́n àbúrò ọkọ ẹ̀ wà ń bẹ pẹ̀lú ẹ̀. àbúrò ọkọ èwo ṣàbúrò ọkọ wà mẹ́ngbà tọkọ àti àwọn ń ṣe wàhálà lé àbórúkọ àbúrò ọkọ wà nínú ìwé lẹ̀ àbí ká má borí burúkú dòwò pọ̀. àmín ọkùnkùn sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́ kò sóhun tí ò lè ṣẹlẹ̀ àfikọ́ lọ́wọ́n báyìí kó ṣàgbà wá. síbi ló fẹ́ pa mí kí ló dé. pa ẹ̀kẹ́ ọmọ kò sí kú lójú ẹ o ṣorí tó bá kú ní 200 years to this time a jẹ́ pé wọ́n pa ẹ ní màá ní kán ró ẹ a jẹ́ pé àwọn àjẹ́ ló pa ẹ. àjẹbáwò àjẹkọ̀ ṣó ni oh serious ṣé fẹ́ kọ́ máa sá mi sóòrùn 200 years to this time ṣó mọ iye ọdún tí máa pín gbà yẹn. má wọrí wọn ò lè ever sá ẹ sóòrùn tó bá tún wá sá ẹ sóòrùn ṣorí àjídèwé ni you will always be young forever young ni but come to think of it ṣó mọ̀ pé àwọn àpọ̀n wọn ò ráyé wá ṣá. kí ló rí. obìnrin àwọn ọ̀nà visa ìgbádùn ọkùnrin tí ò bá sí obìnrin nínú ayé ọkùnrin rábàràbà láyé yẹn máa rí presently ń sìn o pẹ̀lú tèmi tí rí no wonder wo mo ti di Mario tó bá ń gbọ́ níbí ni màá kó sí bóyá ló máa délé níbí ló bá kó sí. máì kìkì ni mo lára ju bó ṣe yẹ lọ ó máa wà ní tẹ̀sí mi tèmi ṣe ọ̀rá ń bà tètè yẹn ti tó máa sọ ọ́ di kí ni. tètè tí o tó mi gbẹ̀mí háì fàkàì. àwọn sàṣọ ọdún níjó báyìí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kìnìún níbo lọ wá ń jó lọ dúró níbo lọ wá ń jó lọ dúró ń bì agbọmọjọ lọ mọ mojú agbọmọjọ lọ mọ mojú agbọmọjọ lọ mọ mọ. òbí kan tó máa jó sákìtì bọ̀bọ̀ ọ̀rọ̀ kan tiẹ̀ wà tèmi ń gbọ́ káàkiri etí ibi ti kún ládùúgbò yìí wọ́n ní pé ọmọ yìí ò ní pé àwọn ọmọ bóyá bàbá tàtijọ́ ń lójọ ni àbí bàbá ti sìn. èmi náà wá wo oúnjẹ kan wá wò pé eyín ọmọ yìí lóòótọ́ ó jọ ti bàbá tilé àmẹ́yìn ìtòkè èmi ò mọ àwọn kò fẹ́ẹ̀ jọra wọn èmi náà wá wò pé téèyàn bá tún wo bí etí kan lóòótọ́ etí kan fẹ́ dàbí ehoro
etí kan fẹ́ jù tọ̀ kẹ́rẹ́ tí wọ́n bá wo ihò mú ìgbà míì ikún tó bá ṣe kíní bíbà sísàn ni gbogbo nǹkan rẹ̀ ò dọ́gba lọ́wọ́ ẹyin ojú ẹ̀ ìkan pupa ìkan dúdú mo rí i pé kò èmi náà wá wò pé n ò rò pé ó jọ èèyàn kan. èmi náà ti kún gbogbo aládùúgbò ló ń sọ pé àwọn èèyàn tí ọmọ yìí jọ ọ̀ṣà lè bí màmá ni a lè bí ìyá báwo lẹ ṣe rójú olóró sí ni a lè bí wọn. ọmọ yìí ó ti sọwọ́ gan dídágbódà ìwọ kó wa dúgbòdù jáde kí o fún un. ẹ wá kó fún un tó kan ti yín bẹ. kẹ́ni ọjọ́ lọ gbọ́mọ fún wọn kọ́ ọmọ ṣuṣẹ́ gbà o ọṣuṣẹ́ gbà kẹ́ni. ó ti tó ẹgbẹ́ nu lọ. Kí ló tó ṣe báyìí fún mi? What did I do to you? I'll call you, you won't take my calls. I'll send you messages, you won't respond. Over. Osha, do I deserve this? What have I done to deserve this? Ellen, kì í ṣe pé o ṣẹ̀ mí. Ó kàn jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta mo busy gan ni. Mo busy. Mo busy. Mo sì mi ló lu ìwọ busy. Ìwọ nìkan kọ́ ló busy now. Wo jẹ́ kí n sọ fún ẹ. Ẹjọ́ kì í ṣe tẹni kí n má mọ̀ dá. Gbogbo àná la busy in one way or the other. A lè busy bákan náà now. Ebi lè máa pa wá bákan náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń dùn wá jura wa lọ. Bí mo ṣe wà mo busy ni ṣé mo á fẹ́ fi busy parọ́ fún wọn ni. Even at that, kò sí bó ṣe fẹ́ busy tó. Yín ò ní kó má lè pick call ẹ̀. Ṣùgbọ́n máa ń gbé call tèmi. Ìwọ máa ń pè ní right time. She always calls at the wrong time. Kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe sí yẹn. O tó bá ti yẹ pé ó pè ní wrong time. Ṣé bí wọ́n máa rí miss call ẹ̀? Why dé pè padà at the right time? Nǹkan tí máa ń ṣe náà nìyẹn. Tí má ti rí miss call ẹ̀ báyìí máa pè padà but kò kí n lọ. Mi ò mọ nǹkan tó ń ṣe network ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ network ẹ̀ á kàn máa ṣe tòrót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 óNetwork ò lọ́mọ́ sí àbí. Simi, mo mọ̀ ẹ́ dáadáa o. Mo mọ̀ ẹ́ jù. Wo sórí ṣó mọ̀ pé kò ń ṣe bá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Wọ́n ti pé o ṣèlérí tó pọ̀ fún bébì o. Tí gbogbo nǹkan tó ń ṣe ìlànà kí ló ń ṣe ẹ́ now? Guy, why you dey talk like this now? Ṣé bọ́kùnrin ni wọ́? Ó yẹ kọ́rọ̀ yí ẹ jù báyìí lọ now. Jọ, kí ló máa yẹ? No, hey, Similolu, ṣàlàyé fún mi. You know me. Tí má ṣe máa bẹ̀. I'm sorry. I don't even know what's going on right now. Ó kàn change pátápátá ni. I don't know. I will beg you, I would apologize. Akínwòde bá sọ̀rọ̀ now. O Simi, wọ́n ti pé o ti fẹnu ya ẹran sọ́bẹ̀ lọ́nà tó pọ̀. Ẹlínú rẹ̀ ń ṣàlejò mọ́nú ilé yìí. Everybody ló mọ̀ ẹ̀ méjì papọ̀. Even àwọn àti gan wọ́n lè jẹ́rìí sí. Àǹtí wo làǹtí ẹ̀? Ṣé wọ́n all right? Èmi jẹ́ gẹ́gẹ́ bí adájọ́ Aké. Àbí mi mo fà wọ́n fúnra wọn. Kí wà ní tèmi tí mo fi mọ̀ ń pa ẹ̀? Torí ẹ̀ ń gbọ́n sí ẹ̀rọ pẹ́ ń sọ̀rọ̀. Ẹjọ́ yín kọ́. Especially ìwọ ìyẹjọ́ ẹ̀kọ́. Ẹni tó fún ìgbìlà lọ́tí mu ló jẹ́ kó máa sọ òyìnbó. Tóun náà sọ, give me another tambira. Give me another tambira. Àwọn àǹtí gan lè jẹ́rìí sí. Àwọn àǹtí gan lè jẹ́rìí sí. Wo bíbá mi kò sí tó kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ yín o ṣùgbọ́n mi ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ tẹ́nàntì tó bímọ tó sọ nǹkan láwọlé mi tó dẹ̀ mọ̀ pé ilé onílé lòun ń gbé tó lọ́mọ ń kọ́ láwọlé ṣèbó mọ̀ kó ń ṣe máa jáde nínú ilé yẹn bọ́rọ̀ yín ṣe rí ni ṣẹ́rí bẹ́ẹ̀ jókòó yẹn tí n bá di ojú mi sí kí n tó là kẹ́ ẹ ti dìde kẹ́ ẹ ti jáde. bọ́ àǹtí ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni Akínú ń sọ̀rọ̀. wèrè lójú olójú mi ìwọ ni wà kí ṣé àwọn akin ẹgbẹ́ iṣẹ́ nílé náà máa ń jókòó sí kì í ṣe jogún lẹ́ẹ̀kọ́ wà àwùtán lóhun akin kọ́ òjò ni ẹ bá tọ́jọ́ ṣé tínú yìí ni. wo Simi mo fẹ́ kó rọrọ̀ yìí dáadáa o mo fẹ́ kó rò ṣùgbọ́n ṣé bó ṣe wọ̀n ẹ̀ wẹ́lí ń jà lọ. Akínjọ́nà so o rò pé o lè cheat me kò dẹ̀ cheat mi gbé àbí sí mi wọ́n fẹ́ yan ẹlẹ́dàá tèmi jẹ ẹlẹ́dàá mi á dẹ̀ dá fún ẹ o orí mi máa dá fún ẹ o ẹlẹ́dàá mi á dá fún ẹ o.
ẹlẹ́dàá tèmi náà wáyé wá sùn náà ibi tẹ́lẹ́dàá tiẹ̀ bá ti rẹ́dì láti máa da kiri ṣòro pé ẹlẹ́dàá mi ń gọra ẹ̀ ni. ẹlẹ́dàá òṣìwò ló ń gọra. mo kí ni nọ́ńsẹ̀nsì kí ni gbogbo eléyìí náà. ọmọ yẹn ló fọ́nbù ó kàn ṣe yan bí ọkà ni ó yẹ kó ti rí handwriting on the wall now. Hey, please just sort it out please. Mi fẹ́ gbogbo orúkọ báyìí nínú ilé mi o. I want to have peace of mind. Let me know how to sort out all this nonsense. I don't want to say all this nonsense. Based on logistics, na simple arithmetic, call it mathematics, yeah. Ẹni bá domi síwájú, ó fẹ́ tẹ̀lẹ̀ tútù, àkọ́dá oró, kò lè dàbí àdágbẹ́ ìwò. What you've done to me is so painful. My soul bleeds 'cause it's so hurtful. Kí lẹ̀ ń kó, kí lẹ̀ ń tọ́jú, kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi, ẹ wò, ẹ̀yin ṣáà dúró dè wá mi báyìí. Tí n bá dé màmá ṣàlàyé fún yín. Ṣé ti gbọ́? Yá lọ. Ẹ ṣáà dúró dè wá mi tí. Bí mo ṣe lá àlá yẹn nìyẹn. Irú àlá wo wà lélẹ̀? Báwo ni òkú ṣe máa kó nǹkan pamọ́ fún èmi alààyè? Ó tẹríbù o. Kó má lọ jẹ́ pé wàhálà tí àwọn ẹbí ìyàwó yín fún mi ṣe òun ni àlá yẹn lọ ń túmọ̀ sí o. Dúró. Ẹbí ìyàwó mi wọ́n fún ẹ wàhálà. Wàhálà tó ń fún mi ní ẹnu ọjọ́ mẹ́ta kì í ṣe kékeré o. Pé kí ló ṣẹlẹ̀? Lórí ọ̀rọ̀ ilé ni wọ́n láwọn ò lè lùzì ọmọ káwọn tún lùzì ilé. Ilé? Wàhálà yẹn pọ̀. Kí ni gbogbo pálapàla yẹn? Ṣé wọ́n mọ̀ ṣẹ́kẹ̀ mi ṣe tí mo fi rówó tí mo fi kọ́lé mi ni? Ntí èmi náà kọ́kọ́ ń bá wọn fà nìyẹn àmọ́ mo á tún rò pé kọ́ má lọ wú kéèsì tí ọmọ wọn jáde mo yára fẹsẹ̀ fẹ́. O ti kó kúrò nílé? Mo ti kúrò ń bẹ̀ o. Ibo ló wá kó lọ báyìí? Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo wà for now. Ṣé kìí ṣe pé mo fẹ́ fi tèmi kó báyìí báyìí yọ lọ? Ẹ wo ẹ tí ẹ sì fi ti ọ̀rọ̀ àkóbá yẹn sílẹ̀ ṣe rí ojoojúmọ́ ni mo fi ń gba àdúrà tí mo ń bẹ Ọlọ́run pé kó tiẹ̀ kó yín yọ kúrò nínú wàhálà tẹ́ wà yìí kán yọ yín kúrò nínú àhámọ́ tẹ́ wà yìí mo dẹ̀ nígbàgbọ́ pé àdúrà mi máa gbà. Sir, àdúrà náà ni ọ̀rọ̀ wọn tọ́ sí Ọlọ́run máa gbàdúrà fún wọn dáadáa Ọlọ́run á dẹ̀ yọ wọn àtìgbà táwọn náà ti débí àdúrà ni wọ́n ṣe ń gbàdúrà lọ́sàn wọ́n ń gbàdúrà lóru ṣé wàá rí lè tó ṣe pàtàkì mẹ́rin pé táìmù ẹ ti tó ẹ máa lọ. Gbé ẹ̀rù yẹn lọ sínú mọ́tò. Ok ma, ẹ bá sínú mọ́tò. Ok. Ó ṣe. Ẹ̀rọ gbẹ́sẹ̀ yẹn. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀rọ ń bẹ̀rẹ̀. Ọ̀dọ́ Okele, ẹ bọ́ síbi jàre wá ṣe kájà rẹ wá gbé mọ́ mi ẹ jọ. Ẹ ṣe kíá. Ẹ pẹ̀lẹ́. Lọ ṣe kíá.
àsìkò bí wọ́n ti tọ́ ẹ̀pẹ̀lẹ́ yàrá ni wọ́n ti dábẹ̀ jẹ́ báwọn. ẹ̀pẹ̀lẹ́ ìgbà ọba yàrá ìgbà ẹ̀pẹ̀lẹ́ àsìkò bí wọ́n ti tọ́nu. Tẹ́tẹ́ ẹnu ọ̀nà tí mọ́tò máa gbà. Ẹ̀bọ́n ti fẹ́ sí. Ìwọ mójútó ẹnu ọ̀nà a fẹ́ máa lọ sọ́sítù. Ẹ pẹ̀lẹ́ tàbá ti ń lọ síbítù báyìí káwọn dókítà tètè gbẹ̀bí kan gbẹ̀yìn wọ tíátà ó yá ọjọ́. Ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ mọ̀. Àti ẹ̀mẹ́ ìwà mọ́nù ẹ mọ̀ bẹ́ẹ̀ bọ̀ mà ẹ mọ̀ ẹ mọ̀ bí mọ̀ nù ọkọ̀ o. Ẹ bá mi máa ní ọkọ mọ́. Ẹ lọ. Kí ni? Lórí pé èèyàn fẹ́ bímọ wàhálà pọ̀ tó yìí. Bí àwọn kàlàbà tí ajá bá fẹ́ tájá gan bá ń rọbí lọ́dọ̀ wọn. Ìṣẹ́jú mélòó ni gbogbo ẹyọ kan ni pé ó ti bí. Àmọ́ tẹ́ fẹ́ bí tí wàhálà wàá mú lúwẹ̀ lórí pé ẹ fẹ́ bímọ yìí. Ọlọ́run o bọ́lọ́run bá mú yín ẹ̀yin ẹbí mọ́nú ọkọ̀ iṣẹ́ kan dọ́lọ́ mọ́ padà sí ẹnu kó lọ́jọ́ ìní wọn ní ọ̀dọ̀ àwọn bóyá kọ̀ǹpútà fi lè jàbí. ẹ ló lọ stemi báwo ni ìyàwó mi wá sí ọ̀dọ̀ yín kẹ kí ló tún wá ṣe clinic ṣe bóyá ìwà fantinanta níjẹta. irọ́ ni o ó ti bí wọn wow o ṣe ó mọ wọn tó ṣẹlẹ̀ máa máa bọ̀ ní hospital ọ̀dọ̀ yín sìn right away thank you so much the Lord is always good. Àlàyé kí ló dúró ṣe bẹ́ẹ̀? Àlàyé ìdè àdúrà ti gbà. Bọ̀láka kí ló dé náà ó ṣáà rí pé mò ń gbàdúrà náà kí lè léyìn náà. Ìgbà tó wà ń gbàdúrà kí ló kẹ́mi pẹ̀lú yẹn wá work and play ni mo mọ o mi ò mọ pray and play o. ó ṣáà rí pé mò ń gbàdúrà. Ìgbà tó wà ń gbàdúrà nǹkan kí ló kéré. Lè dáadáa kí tó sẹ́yìn. Kò sí nǹkan tó kàn. Kí lẹ́yìn dúró ṣe ń bẹ̀ yẹn? Kilimanjaro ni. Èmi ni Kilimanjaro. Wá ṣé o ṣe Kilimanjaro ni? Ṣé o ṣe Kilimanjaro ni? Kí ló máa ṣe àgàn? Wàá dẹ̀ máa pèrè ẹ̀ lẹ́yìn ṣé yàn ni wọ́n yìí ni? Ṣé yàn yẹn ni? Ayé ewu máa ń bí. Wàá jẹ́ fi kankan yẹ ẹ̀ ṣáàkì ẹ́, ó máa ṣe bí ọ̀rá. Wàá egungun ẹ̀ ló máa ṣe bí ẹran. Jẹ́ fi yẹ, ó máa ṣe máa jẹ́ nìyẹn o. Máa bọ̀, tí n bá gbá ògì lórí, orí ẹ̀ ọ̀dàlù ni, olórí ibú. Ó ronú bó ṣe máa jáde látìgbà tó ti wà ń bí àti pé NFA ni ẹ no future ambition tó o bá jáde náà ó tiẹ̀ lè jáde ní ibi ló máa kú sí torí bí ló máa rìtáyà sí. Ta ló sọ fẹ́ kó máa rìtáyà síbi èmi ni màá dáná sí ẹ lọ́rùn sórí ẹ̀wọ̀n yẹn àwọn aṣà bẹ́ẹ̀lẹ̀bẹ́ẹ̀lẹ̀ àwa pín sí méjì màá gbé kan fún ẹ̀mí gan á gbé kan. ìwọ àtàwọn fámìlì yín òun lẹjọ máa ṣẹ̀wọ̀n ẹ̀yin wèrè yìí ẹ ṣiṣẹ́ lọ́kẹ́ ṣiṣẹ́. tẹ́lẹ̀ náà ibi náà lájọ wà ẹ̀wọ̀n lájọ wà. àwọn ènìyàn máa ń fún wọn ni ṣe kó bára yín níbẹ̀ yín máa ń kú oníkú nìyẹn. kò sówó ni nítorí ẹ̀ ní ẹ̀wọ̀n ń gbọ́dọ̀ gbé. kí ni wọ́n ń gbọ́ ṣe olórí burúkú nìyá lọ ṣiṣẹ́ máa fẹ́. ọmọ kékeré ilé o ṣáà ọmọ kékeré ni. wọn ní jèrè olórí burúkú ni. náà má ṣe báyìí bá mi sọ. ṣé mo bá yá ẹ sọ̀rọ̀ ṣọlọ́rí burúkú pírẹsì ṣọlọ́rí burúkú nìyá yìí. gbogbo ilé tó ń ṣe dẹmọ ni. ebi ló máa. máa kó sọ fún ẹ wàá jábọ̀ kí ló ń ṣe lé dúró ẹ má gbọ̀n. àwọn. ìyá ẹ tó kí mo ti máa wọ̀ ọ̀nà ẹ̀ gbẹ́dí sọ́jọ́ olórí burúkú ìyá ẹ bá bí ìyá ẹ mo láìkí ìyá ẹ ni
Tẹ́ bá ṣe yẹn ni, ọmọ kan ṣiṣẹ́ bí ọmọ ṣe. Ẹ pírẹ́sì náà, ó dẹ̀ gbọ́dọ̀ burúkú lẹ̀. Tí wọ́n gbọ́ ní right, wọ́n kírun sí ẹ lára ni. Ọ̀gbẹ́ni fàfàlẹ̀ kò fèsì mi. Tí bá kó sọ́wọ́ fún ìyá ẹ̀, ó máa jẹlẹ̀. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ìyá ẹ̀? Kí ló ṣe ìyá ẹ̀? Oh, you know easy for that side, though. They dream it that. See my belly now. I don't see him. You don't even baba your baby. Get out, Charlie. I'm gonna show you now. Oh, I don't do. I'm a who. Now, if you leave me, you meet me. Join force. As for me, come officer without join force. Color drill, me will do my pull around. Me will join force you. Ṣé ẹ notice pé ilé tó wà ní ìgbẹ́lẹ̀ àfihàn ọba yìí pé wọ́n ti wọ̀ mo ti wá gbọ́n pé wọ́n ní wọ́n fẹ́ fi kọ́lé epo. Owó mọ̀ pé lówó ṣe gbogbo tán ni ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ èmi ti mọ̀ tipẹ́ náà. Ẹ mọ̀ kó tipẹ́ tèmi ti jáde àti pé mi ń sábà jáde mo máa ń wà nílé ni. Wọ́n dẹ̀ ń sọ pé kò sówó Ọlọ́run ló mọ ẹgbẹ̀lẹ́gbẹ̀rún náírà tó ti máa wọlé sílẹ̀ yẹn. Ọ̀rọ̀ owó ni ìwọ ń sọ báyìí níbi tí olówó ti dọ́jà tí olówó ò ti rọ́mọ rà ibẹ̀ máa ní tálíkà máa ti ń pariwo pé olúwa eléyìí tó fún mi yìí máa tó mi o. Ìdúró ọ̀rọ̀ tẹ́ sọ yìí gan ló jẹ́ kí n rántí nǹkan tí mo fẹ́ bèrè lọ́wọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà láàrin wa ló já sí ẹ̀dúró ṣó máa ń jẹ́ kí ẹlẹ́wọ̀n báyàwó wọn lájọṣepọ̀. Ó dẹ̀ jẹ́ kí n kéyìn síta ìjọba abo ló fẹ́ gbarú ẹ̀ fún ẹ níwọ̀n ìgbà tí ẹlẹ́wọ̀n bá ti wà ní akóló ìjọba kò sí àǹfààní kankan fún mọ́ láti ṣe ohunkóhun mọ́ àyàfi nǹkan ẹyọkan péré nǹkan ẹyọkan yẹn bó ṣe ń mí sínú bó ṣe ń mí síta ó ní nǹkan ẹyọkan náà tí ìjọba bá dẹ̀ tún ti sọ pé bó ṣe ń mí yẹn ó ti sú àwọn á jẹ́ pé wákáwáká dàdí nìyẹn. Ẹ̀dùn ṣé ẹ máa sọ pé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé ọ̀kan. Kí ni nǹkan náà? Ṣé ẹ máa sọ pé ẹ mọ̀ ẹ máa sọ pé ẹ mọ̀ pé ìyàwó ẹlẹ́wọ̀n yẹn ó ti tún lọ. Ó dẹ̀ tún pa mí lẹ́rìn ó tiẹ̀ wà fọ́ọ̀nì lẹ́ni owó mọ̀ bóyá ọkọ̀ ẹ fi ránṣẹ́ sí látòrí fóònù yẹn. Through sender Abuja bí mẹ́sẹ̀gì. Ara fún ejò ti fẹ́ máa lọ́wọ́. Tẹ́lẹ̀ ìgbà wo lè jò ní lọ́wọ́ nù ṣé táwọn àgbàlagbà náà máa ń pa lówe wọ́n ní bàbá kú lé. Ẹ ti fẹ́ máa jáde. Irun lẹ wá ṣe lóòótọ́ èké ìbìdùn torí egun tí ń kégún ẹ mọ̀ pé ọjọ́ mẹ́ta o níbo lára ayé ti máa rọrùn ọmọ ìpẹ́ ká tó sùn lé wa lálẹ́ àná o ìbẹ̀rù òfófó ṣé bí wọ́n ti ẹ̀sìn lọ́jọ́ orí díẹ̀ jàwé lé lọ tó wá ń bá wọn ọmọ inú ẹjọ́ kó tẹ̀ wá ń ro ẹjọ́ ẹlẹ́jọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ò fẹ́ wàhálà o jẹ́jẹ́ mi ni mò ń lọ ládùúgbò ṣé kán lè wàá máa sọ pé ilé ìyó olórí ńlá kan ibẹ̀ náà ti ń ṣèpàdé tó bá ti jẹ́ pẹ́jọ́ lẹ bá fẹ́ rò kẹ́kọ́ kátìkàtì ní kẹ́kọ́ dìde o àti wọ làbákẹ́ náà ó sọ fún mi pé ó ń bọ̀ wá serun látẹ̀kan ó bẹ̀rẹ̀ sí rẹjọ́ ẹlẹ́jọ́. àgbàyà pé àti ìrìn ẹ bá ara nǹkan bọ̀ mọ́ mi. Ẹ má pẹ́ wọn. Good morning, everyone. Good morning, sir. Good morning, sir. My name is Akimbowale Olaonipekun, the new principal inspector of this prison. I came here to introduce myself to you formally. Gbogbo wa la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí. Orí yẹn ní mọ̀gùn, ta ìṣẹ́ ló pọ̀. Ẹlòmíì nínú yín, ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló gbé débí báyìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹlòmíì nínú yín, iṣẹ́ ọwọ́ ara ẹ̀ ló wọ débí báyìí.
Ibi Baitedewa, it's an avenue for you to correct your wrongs with good behavior and good conduct. I want every one of you to see yourself. Every yín bí ọmọ ìyá kan náà àti bàbá kan náà. Ẹ wò, èmi ò fẹ́ ìjà àti ariwo níbí báyìí. Ṣé ẹ ti gbọ́? You. What's your name? Yes, you. Jimmy Fijabi, sir. Jimmy Fijabi. Okay. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ. Kí gbogbo yín kẹ́ padà sí cell yín. Good day. Màá wẹ̀lé iná. Ó kọ́ sọ̀rọ̀ sílẹ̀. Kò dúró gbèsè. Tó bá ní ìwọ ọ̀gá kan bì. Nínú yàrá yìí lásán. Èmi gan irú mọ́lẹ̀. Jábọ̀! Dọ́kọ́mọ̀! Àwọn champion. Ọ̀gá táwa ló kí yẹn. Gbẹgbẹgbẹgbẹ ní kẹ̀kẹ́ jẹ́ gbọ́ràn. Ẹ wo ọ̀gá ilé tí ẹ gbé wa kò gbàgbẹ̀rẹ̀ o. Kó má jẹ́ tán fún 10 years. A lo 20, oní 20, a lo 30 ibi tẹ́ wáyé. Lẹ́nu dákẹ́jọ́. Tó bá fún wa 20, wọ́n á fún wọn náà 30. Torí ẹlẹ́wọ̀n làwa méjèèjì. Táwa bá tún lọ ìwà tún wà ń bì. Ìwọ gangan lọ̀gá ẹlẹ́wọ̀n. Orí ẹ̀ tí tó bá tiẹ̀ fi 20 sí ti tèmi, èmi ń gbowó oṣù bí báyìí. Tó ìwọ bá ń gbowó oṣù, gbogbo àwọn tẹ́ ẹ̀ mú wọlé, wọ́n mú dán wá fọwọ́ náà. Owó oṣù tí wọ́n dẹ̀ ń gbà, owó ọ̀sẹ̀ lèmi fi ń gbà. Àníbí lọ́mọ kú sí. Ó yá. Dání àlàyé ọ̀gá yín ti lọ. Adelani. Yes, sir. Nalo. Tí máa ṣe tó máa gbé. Sir. Uncle, ẹ jókòó. Sherry, ó yẹ kí n ti close by now. Mo mọ̀ mọ́ dúró the time kí lè rí yín ni. Ǹjẹ́ ṣe dá ojú ìmọ̀? Ó ti sá. Mi ò wọ́n sẹ́. Ẹ dá ojú ìmọ̀. Ẹ dá ojú ìmọ̀ rárá. Ṣé bẹ́yìn lẹ́gbọ́n Motilola cousin Fijabi? Bẹ́ẹ̀ni àbúrò mi ni, in fact ọmọ ìyá ọmọ bàbá ni wá. Èmi ni Akínbọ̀wálé Ọláwọnípẹ̀kun ọ̀rẹ́ sinmi ìtajọ sáà tó introduce mi sí níjọ́ yẹn. Ó ti o tí mo máa ń pè ní Akin ọmọ Akin. Àbúrò mi báwo ni ọlọ́wọ́ àtòmí lọ́mọ yóò bọ́. Ṣé wàá òkè ẹ̀gbọ́n? Alihamdulilayi. But ẹ̀gbọ́n kí ni nǹkan tí ó gbé yín débi báyìí? Ẹ wò ó ṣe rí tí oníbàárà tó bá ń ṣe àdúrà fún yàn wípé àkóbá àdàbà ọlọ́màjì àrí tí èèyàn ò bá ní owó lápò láti fún irú ẹni náà tí ó bá yá owó kó fún wàláhì kò sí ní tó burú ńbẹ̀. Ṣebí ìyàwó mi ló sick tí mo dẹ̀ gbé lọ sí hospital ibi tá ti ń ṣe wàhálà tiyẹn ni ọ̀nkùlẹ̀ ti pè mí pé kí n sáré yọjú sáwọn pé ọ̀rọ̀ náà wà urgent o mo dẹ̀ sáré fìyàwó mi lẹ̀ pé ó kéèkì lọ rí àná mi ò tí ì rìn jìnnà from the hospital báwọn ọlọ́pàá ṣe stop mi lọ́nà nìyẹn wọ́n náà ṣe stop and search nígbà tí mi ò dẹ̀ gbẹ́rù òfin tí mi ò ní nǹkan kan láti hide mo dẹ̀ dúró àfi bí wọ́n ṣe máa ṣáàjì inú mọ́tò tọ́dẹ̀ máa gbé white powder jáde wà láìtàláì súnmọ́ bí láìlàsílà wà first time tí máa fi ojú mi yí rí cocaine nìyẹn in my entire life. In fact ẹ̀ṣẹ̀ àìmọ̀dí òun ni mo ń jìyà ẹ̀. Kí nínú mọ́tò yìí? Wow, that's terrible. Wow, ṣẹ́rí kọ́lọ́n ṣáà máa kó wáyọ̀ ni kọ́lọ́n máa kó wáyọ̀. Ṣẹ́rí ibi báyìí tẹ wá yín sí ẹ máa ní láti súnmọ́ lọ́hùn tẹ bá ń gbàdúrà sọ lọ́hùn ní ojoojúmọ́ kò sí nǹkan tó lọ́hùn lè ṣe ìyanu máa ṣẹlẹ̀ ṣe ti gbọ́.
ìyàwó yín kọ́ ṣọ́ máa yọjú sí yín ṣá. ṣebí àìsàn tí mo ṣe torí ẹ̀ gbé lọ sí hospital ló gbẹ̀mí ẹ̀ ìyàwó mi ti kú. Kí lẹ sọ. tó kẹ́ ti ṣaláìsí. ìyàwó yín kú bẹ́ẹ̀ ni ìyàwó yín kú kódà information tí mo gbọ́n pa wọn last oyún ẹlẹ́ẹ̀kejì lọ́nu wà nù ẹ̀ tó dẹ̀ dá mi lójú gan pé mo sí mi lólúwa lólóyún tó wà nù ẹ̀ tó ló ní ohun tí mo ti rí. Yeah. Thank you so much. Baby. Yeah. Don't do what I want to do, okay? I won't. But you are doing what I won't do. Ogbon, no. Well, more understand. With time. Let me leave you for now. Yeah. I love you. I love you too. Be careful. Well done, ma. ìyàwó ẹ̀gbọ́n kan nìyẹn. Ó ní. mo rí nísìnyí tẹ́ ẹ̀ ń. Kí ló bá yẹn wá sìn? Sí gbogbo tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ náà. Try and grow up. Fi yẹn lẹ̀ jàre. ok ó ti yé mi. bọ̀ báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ náà. Wo má bínú mama ló gbé mi jáde àjọ lọ síbi kan ni so you understand ìtorí ẹ̀ náà mo ṣe decide pé kí n wá lálẹ́ ibo lẹ bá dé ń sìn. bọ̀ látàrí owó táìmù náà tèmi náà bá lọ bí wọ́n ṣe lọ yẹn ta ló máa lọ síbẹ̀ yẹn. mo ní kó má bínú our fashion progress. wàá ṣàdúpẹ́ pé a rí ṣe. ṣé gbàdá rí ṣe ṣá. a ṣe ń dá. máa wà pẹ̀lú yín dọ̀là. tèmi náà bá jáde báà láì fẹ́ rí ṣe. Logistics, na simple arithmetic, call it mathematics. Oúnjẹ tí mo ń wo ìmọ̀ rí pé very delicious. Where's my food? I prepared for you a very special meal. I trust you. ṣùgbọ́n ní ọ̀bọ̀ ìwà ni ọgbọ̀n nílé. Sorry. Àǹtí ẹ̀ka sọ. Àwọn kúkú. Wọ́n ti jáde. Báwo ni? Sinmi jẹ́ ẹ̀yìn ta. Ṣé kò sí? Ó wà very important jẹ́ ẹ̀. òun náà ló máa lọ lé onílé tó máa fi nǹkan bẹ̀rù náà sí kí ló ń wà kí ní sìn. ènìyàn máa burú o sí mi lólúwa. ẹ wo ẹ̀gbọ́n ẹ take it easy ẹ má gbé yẹn sọ́kàn àtọ ẹ wo ilé ayé lẹ́rí yẹn o ilé ayé lẹ́rí yẹn àfikún lọ́n kó wáyọ̀ but gẹ́gẹ́ bí ètò ọ̀rọ̀ tí mo sọ lẹ́ǹkan ẹ má súnmọ́ lọ́hùn ẹ súnmọ́ lọ́hùn ju ti tẹ́lẹ̀ lọ ẹ má gbàdúrà sọ́lọ́hùn lójoojúmọ́ kò sí wọn tá a dúrà ò lè ṣe ẹ fi ọkàn yín balẹ̀ ṣe ti gbọ́ ẹ take it easy ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn àdèmádẹ́ sọ fún gbogbo àwọn dà sí ẹ kó má disturb yín rárá ẹ take it easy. Adelani. Sir. Come over.
Thank you. Sir, madam, ní kí n sọ fún pé àwọn document ọ̀dọ̀ wa ó ti ready. Oh, that's nice. So by next week Wednesday, Los Embassy. Wednesday la lọ embassy nsìn. That's good. What of àwọn requirements tó bá jẹ́ láti ọ̀dọ̀ tiwa? Báwo la yẹ máa ṣe? Nǹkan tó máa ṣẹlẹ̀ pé tí bá pàdé office máa send a requirement yẹn sí. That's good. That's good. Ló ti dá nìyẹn. So ọ̀rọ̀ yín yé mi, máa send balance yẹn sí mi. Ó ṣe kókó àbí? Mo jẹ́rìí tí mo ti rí tẹ gentle yẹn. Owó yẹn ló máa fún yẹn má worry. Ṣẹ̀gbọ́n ẹ̀yẹn ṣáà make sure pé kò ní sí problem. Kò sí wàhálà. Ẹ ṣe gan ni ẹ káàbọ̀. Ó ti ẹ̀ dá. Ètí economy ìlú yìí ṣe bó ṣe ń ṣe. Kò yé wa mọ́. Everybody there ló ti ń relocate nsìn. So best thing ni pé káà náà máa lọ. Tó tiẹ̀ rí oyún inú ẹ̀ kó ló bá ń bí ọmọ mi sọ́hùn. Kó lè di citizen náà. Ó lè ní dual nationality àbí. Okay, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yeah. I will do that right away. Okay, sir. Oh, bye, sir. Àwọn ọ̀gá ló pèsè. Wọ́n ní Attorney General ní kí a present case àwọn prisoner tó deserve amnesty. Ó dàbí ẹni pé new governor wa yìí ó fẹ́ ṣàánú àwọn lẹ́wọ̀n kan, and that's a very good one. tó ọ̀gá yẹn náà dá o, if that should be the case mo láwọn kan tí mo mọ̀ pé wọ́n tọ́ sí oore ọ̀fẹ́ yìí bóyá kí n lọ prepare orúkọ wọn wá sà. All right, that's good. And èmi náà ní orúkọ èèyàn kan tí mo fẹ́ add sí list yẹn. Orúkọ èèyàn kan ok jẹ́ kí n tètè lọ prepare rẹ̀ wá sà. The present governor of this state has given amnesty to 3 prisoners. They've seen your conduct and good behavior. Nídìí èyí, wọ́n ní ká tú ẹlẹ́wọ̀n mẹ́ta sílẹ̀ kó máa lọ sílé wọn ní ayọ̀ àtàlàáfíà. After a lot of screening and scrutiny, a ti ṣe ìwádìí fínífíní, a rí àwọn mẹ́ta kan tí wọ́n ní good behavior níbí báyìí tí ẹlẹ́dàá wọn dẹ̀ tún kó wọn yọ. Mo máa pè orúkọ àwọn mẹ́ta yìí nínú ìwé tó wà lọ́wọ́ mi. Wọ́n tó bá ti gbọ́ orúkọ ẹ kó máa bọ̀ ń tà mí báyìí kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀. Alákọ̀ọ́kọ́ ni Ọláwọ̀ nípa ẹ̀kọ́ Saheed. Ẹnì kejì Ṣeun ọ̀rẹ́. Ẹnì kẹta Jimmy Fijabi. Allahu! 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 Ìmẹ́lẹ̀ táyì. Ó yà ìkọ̀ bí ká lọ. Párẹ́sì! Bàbá èsì! Àfa bàmí bí yóò sì fi mílẹ̀ lọ. Àṣàdúrà máa ń gbà. Ṣé ìwọ mọ̀ pé àdúrà máa gbà agbára kọ́? Ọmọ lágbára orí ibú níbí. Ṣọ́ra yẹ. Ó dàgbò ti ya wèrè. Ó tún lẹ́nu ọ̀rọ̀. Ó dà ibi ló kù sí. Ó bẹ́ẹ̀ lọ, ó dàgbò ti ya wèrè. Nǹkan tọ́lọ́run ṣe fẹ́ lómi lówó rè o. Ilẹ̀kùn pákó ti mọ́ wọn la àwọn àgànnàdì tí wọ́n mọ̀ gbá gbègbègbè. Ẹ ya wèrè ni ta ló wà ńbẹ̀? Ẹ ṣeré sàkà. Ẹ wo bọ̀dá ta lẹ́ bèrè kí ni? Ẹ wá ń bí ṣé pé òótọ́ ni ohun tí mo gbọ́? Ṣé bọ́ sọ pé wọ́n kú ni? Tókẹ́ ìwọ
mo fọkàn tán tí mo dá gbogbo ilé ayé mi tí mo dá lé ẹ lọ́wọ́ ṣé wọ́n ló yẹ kó ṣerú eléyìí fún mi àṣekú apanimáyọ̀ dà nìyẹn àìkà nìyẹn tó kẹ́ ìkà nìyẹn ìkà nìyẹn. tèmi bá jẹ́ ká kí ni ká pè wọ́n ìwọ gbogbo lè ṣù tó ń jókòó tíyàn tó ń báyọ̀ jẹ tó ń báyọ̀ mu tó dẹ̀ pààyàn dànù ìwọ apanimáyọ̀ dà ìwọ how dare you call me ìkà èmi ò ṣe kankan compared to nǹkan tí wọ́n ṣe. báwo ni. ọkọ mi mo jẹ́ kí n parọ́ fún ẹ o ọkọ mi ò balẹ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn sí. kí ló ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ properties tó wà ní nkẹ́ àmì náà ni ṣorí sweetheart mo ti rò dáadáa mo wá decide pé kí n pe àwọn àbúrò mi méjèèjì ètò wà ní London àti tó wà ní Port Harcourt kí n pè wọ́n kí n fún wọn níṣẹ́ àti tiwọn àbí ìtí nǹkan nìkan ṣe ní nkẹ́ àmì náà ti tó gẹ̀. Okay. Ṣé wọ́n ń bẹ ẹ jà lórí ẹ̀ ni. bá mi jà kẹ àwọn àbúrò mi wọn ti ẹ béèrè gan-an débi kó máa bá mi jà àmọ́ èmi kàn rò pé tọmọdé bá ti tó lọ́kọ ká jẹ́ kó lọ́kọ àwọn méjì ò ṣàkíyèsí ọmọ kékeré mọ́ àti pé gan-an ogún náà tó wà ní nkẹ́ àmì kò sí nǹkan tó ń ṣe ń bẹ̀ kó wúlò fún mi ó kàn wá ń bẹ̀ náà ni. Okay. Àwọn mélòó gan ló mọ̀ pé ogún náà wà lọ́wọ́ ẹ̀. Màmí nìkan náà ló mọ̀ ń pa ẹ̀. Màmí nìkan ló mọ̀ ń pa ẹ̀. Wọ́n dẹ̀ ti kú. In fact gan mi gan mọ̀ kí mo ti try. Wọ́n ti gbà tí màmí ti kú. Èjì tó ní pé kí n pín ogún yìí fún wọn gan wọ́n ti kọjá èjì yẹn. Ní sweetheart jẹ́ kí n fún wọn níṣẹ́ àti tiwọn kọ́rùn tèmi náà fúyẹ́. I know, okay. Yeah. Well, go sí problem. Tó bá jẹ́ n tó decide láti ṣe nìyẹn. It's not bad. Mo fọwọ́ sí. Are you sure? Of course. Thank you. Thank you. Shall I get on? Yeah, of course. I'll fully just you can serve him. All right, yeah. Later tí mo padà lọ ṣe investigation nǹkan tó pa ẹ̀gbọ́n mi. Ní ìwádìí jẹ́ kó yé mi wípé poison ló pa ẹ̀gbọ́n mi nínú oúnjẹ. Oúnjẹ tí ó jẹ gbẹ̀yìn tí ìwọ sè fún òun àtọmọ ẹ̀ tó fi dèrò ọ̀run. Torí kí ni? Baby. Kí ló ṣe? Oh. Baby. Sorry, kí ló ṣe? Oh. 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 What you've done to me is so painful.
bógun bàjẹ́ lọ ọmọ àjẹbọ wetin you sow máa ká nílò. ṣé mi nìkan ń tẹ àbí wọ ṣé mi nìkan àbí wọ and you shamelessly come here to tell me pé kàní. ọ̀gá ẹ̀gbọ́n báwo lẹ ṣe kúrò níbi tẹ́ wà. kó tiẹ̀ yé mi mi mọ bó ṣe jáde ó yẹ kó rọ́ọ̀tì bẹ́ẹ̀ ni kó yé mi. àṣé ó ti pẹ́ tẹ́tí ní kànú tẹ́tí ní oró ní inú so first wife yín tó kú yẹn ẹ̀yin lẹ pa gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ni mò ń gbọ́n ta ṣé mo pẹ́ ṣe the same thing fẹ́mi náà. Promotion. Ẹ káalẹ́ sà. Èyí tí ẹkùn lè kùkẹ́ tó wọlé. Ọlọ́run wà òkè ìbàjẹ́ yẹn gan lówó kè jù yóò mọ̀ pé nǹkan tàbúrò mi tèmi náà ni bó ń lọ nìyẹn. Bò ìyàtọ̀ wà náà kò lè jẹ́ tí bàbá tó mú kó má lálà pé ṣé ń wọlé bọ̀ ẹ̀ kí n má wàá wọ̀ nǹkankan ẹ̀ máa ń jẹ́ kí sáyé máa faṣọ máa búra. ọmọ kò sáàlà kankan bí ọkàn kò sáàlà kankan bí ọkàn wá ọmọ tí ò yẹ ṣòro ti pẹ́ gan tó yẹ kí n ti rẹ̀ ẹ̀ sí wípé ọmọ mo fọ́ fún ẹ kú ìfà mo rún fún ẹ gan mo rún fún ẹ skátà Ọlọ́run ó yẹ kí n ti jẹ́ ọmọ ọba ó ti mọ̀ lẹ́yìn náà nìyẹn. ọkùnrin mi dàbí ẹ mọ̀ mi àbí. Rẹ̀mí ló jókòó náà girlfriend sí mi àbúrò yín. ó ti o àmì òun mọ ṣọwọ́ kí mo tẹ ọ̀pá wọlé ní àbọ̀ orígò kóòkì lójú mi ọmọ ó dẹ̀ ń pò tí ẹ̀ gẹ́ẹ̀tì tí mo ń sọ ọmọ jẹ́ kó yí ẹ o ẹ kó yí ẹ gan. àdàwà bí kí ló ń jẹ́ àdàgbẹ́ kí ló ń gbà. ẹ mọ̀ kan kí ló jẹ́. sinmi ó lóun fẹ́ sábà mi gẹ̀ẹ́tì nǹkan ta wọ́n á ní pé dó yẹ kí n sin lọ ni but ẹ jẹ́ kí n sáré mọ́. ọmọ ọba kí ló ó ti ẹ̀dá bọ́ lọ ẹ láì kí n tó gbé gbà yẹn lọ́rùn ọlọ́run yé ẹlẹ́yìn ni yé ẹgbà yẹn ó jẹ́ láì kí n tó gbà yẹn. bóyá so kí ló ṣẹlẹ̀ tó fi ní kí n wá sí bíbá yìí kí ni tó fẹ́ rí fún. ṣé kí àwọn àgbẹ̀kọ̀ sí yàn lé mi lẹ́yìn jáde kí ló ṣẹlẹ̀. ẹ má bínú mi owó rẹ̀ mi ni mo mọ bó ṣe ń ṣe mí bákan bákan mo wá ní pé kí n sọ fún yín. lórí ọ̀rọ̀ wo nìyẹn ṣé ibà ló mú ẹni àbí gírì ni àbí wò ṣé èmi ẹ jẹ́ bí dókítà ni ọ̀gbẹ́ni sọ̀rọ̀ jàre mò ń jáde kí ló ṣẹlẹ̀. mo ti lóyún. you say. ti lóyún. èmi náà sọ Ọlọ́run mo sọ ìjọ wo ti rí ẹ o ti wọ kí bad goalkeeper ni ẹ honestly mi ò kàn gbọ́dọ̀ sórúkọ team tó ń play fún ni congratulations lọ́rọ̀ yẹn congratulations kí wàá ń tèmi bẹ́ẹ̀ sí ṣé èmi ẹ jọ sinmi my lover ni kí n tèmi. kí ló ń tẹ̀ láti sọ sinmi kọ́ ló fún mi lóyún sinmi kọ́ ló fún mi lóyún èdè mọ̀ kò tẹ̀ láti máa gbọ́ nǹkan tí wọ́n sọ. wà dúró náà ó máa ń sọ gbé ọ̀rẹ́ ń dùn kẹ́ àṣọ ọmọ tó ń sọ jáde lẹ́nu ní sá wà tó bá jẹ́ ọwọ́ kan tákan ra mú mistake mú jọ yẹn tàti ẹ̀ ní ká ṣe follow up láti jọ ètò ìgbà tó ń lera tó bá jẹ́ ẹ̀ ló fẹ́ máa rìfáàsì ọmọ kò ní mí ní kọ̀ọ̀kan ayé o Ọlọ́run kò gẹrun fáyé rárá kí ló jẹ́ wá everybody wọ́n pè é sí mi ní boyfriend yẹ o ó dẹ̀ love ẹ wá dẹ̀ rọra gbé fún wa gbé kò yẹ bẹ́ẹ̀ yẹn ọmọ tètè sọ jí ara ẹ kó tó di nǹkan tìjú ẹ lọ́wọ́ o advice tèmi ni mo fún ẹ yẹn o. kí ló kàn mí pẹ̀lú tìjú ṣó possible ni kí n gbọ́ ọmọ ọba fọ́ṣùn èmi ò lè ṣe irú ẹ o mi ì lè ṣe irú ẹ. ọba Ọ̀ṣun ẹ máa wò gẹ́ yìí ṣàkíní gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó sọ yìí wá sórí ọ̀rọ̀ yìí ò le o Ọlọ́run kò le rárá tó o bá ti mọ̀ wípé o lè gbé fún dẹ́ ń ṣe nọ́mà ó ṣe jámọ́ táwọn ẹgbẹ́ ẹ ṣe àbí ṣe ìwọ jẹ́ bí ọmọdé ni ṣé o fẹ́ sọ mi pé o tẹ̀yìn orí ni yín ò lè wà á rẹ̀ jẹ lọ́wọ́ kan àbí kò ní mí ni àbí ayé ṣerú ẹ̀. ẹ wọ ẹ kì í sọ fún yín
ṣé pé mo fi ọwọ́ fa etí fún yín èmi ò kí ẹ o mi ò wojú yín o mi ò lè ṣẹ́yìn kò possible mi ò lè ṣẹ́yìn ni mo sọ fún yín yẹn torí ìgbà tẹ́ bẹ́ wá tẹ́ bẹ́ gọ̀rọ̀gọ̀rọ̀ lọ́jọ́ yẹn nísìnyí tẹ́ ń fò mo sọ fún yín ẹ̀yin bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́ ó wá ní ìsẹ́ni pé kí lọ ṣẹ́yìn. ọlọ́gbẹ́ni gbọ́ mi dáadáa wàá jẹ́ mi níṣẹ́ ọlọ́run wàá ti jẹ jù. ní sùúrù kí ló ṣe ẹ gbogbo ṣàlàyé fún mi àbó yín ṣe yí ò dáa ó kì í ṣe ká máa lọ sí hospital ni. jẹ́nu mi máa jẹ́ kí n kú. èmi lẹ́kùn ìwọ ni kó má ṣe báyìí fún mi kó try kó rẹ èmi gangan lẹ́kùn mi láìkí bó ṣe ń ṣe yìí náà ìwọ ni kó ṣàánú ara ẹ kí ló ṣẹlẹ̀ gangan ṣàlàyé nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ká mọ nǹkan tá a máa ṣe sí. ọkùnrin jìbìrì. ẹ̀gbọ́n mi kí náà ṣe. ọ̀rẹ́ ìbò rẹ̀. wá má fàwàdà ṣe yẹ̀yẹ́ o ẹ̀gbọ́n mi rape ẹ torí kíni kí ló ṣẹlẹ̀. wọ́n sọ fún ọ pé mo ti lóyún. wọ́n ní kí n lọ ṣe. àárọ̀ ìlọ́gbìn kan wá fún mi pé kí n mọ̀ mo ṣe mú tọ́ mi mọ́ bóyá ń ṣe mí torí ẹ̀ mo ṣe pé ẹ. wọ́n fún ẹ kan mu. ok jẹ́ ká tẹ̀ ṣe fi tiwọn yẹn lẹ́nà a máa padà yanjú ẹ̀ létà jẹ́ ká máa lọ sọ hospital báyìí. wo jẹ́ ká máa lọ sọ hospital sẹ́ ẹ̀ dìde yá dìde. kí ni lẹ́mílẹ́kún. hello dìde wo jẹ́ ká máa lọ sí hospital ní sùúrù náà dìde. mo ti dáràn báyìí dìde ìwòlẹ̀ ẹjọ́ ilé àti ẹ̀kọ́ náà wà báyìí. àwọn fámílì ọmọ yẹn tó sọ pé àwọn ò ní ṣe ẹjọ́ káná ṣẹjọ́ ni ṣe mọ̀ pé ẹ̀wọ̀n lèmi ò bá wà báyìí àtìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí plan ipe ọ̀nà wo ni mo ṣe lè gbàgbẹ́ san kẹ́yìn náà lè fíìlì nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi yẹn ṣe rí mẹ́sẹ̀jì ọjọ́ sí tẹ́ rí lórí fóònù ìyàwó mi èmi ni mo send mẹ́sẹ̀jì yẹn sí nítorí pé mo mọ̀ pé fóònù ẹ̀ wà lọ́wọ́ yín tẹ́ fi ṣe wàhálà tó ràn yín lọ bí tẹ́ ẹ lọ yẹn ìyẹn kéré o cocaine tán bá nínú mọ́tò yín èmi tí mo fi sínú ẹ̀ ni ọjọ́ tí mo dẹ̀ ń fi sínú ẹ̀ báyìí ṣé ni mò ń gbàdúrà kọ́lọ́n jẹ́ kán mú yín kẹ́lẹ̀ bá bẹ̀ lọ kẹ́lẹ̀ fílẹ̀ wọn yẹn bó ṣe ń rí lára ìkà òun lẹ ti rí yẹn o òun lẹ rí yẹn ìkà ṣe rí ọlọ́run tí wàá kó yín yọ ń sìn tó bá wù yín kẹ́ continue láti máa ṣe ka yẹn ẹ máa bára yín bẹ̀ torí ẹ máa bọ́ lọ́run wájú ni. ó má bàrújọ́ jàre má bàrújọ́. ẹ̀gbọ́n so adúrú nǹkan tó báyìí lẹ ti ṣe lẹ́wọ́n ń jẹ́ kí n máa bínú sí ìyàwó yín àti sinmi ṣẹ̀rí nígbà tẹ́ ti kúrò ní ọ̀pá ni mo ti rí ìbínú àti ìkórìíra lára yín èmi kò tẹ̀lé yín wálé pé kí wọ́n sọ fún mi kẹ́ má cause trouble kẹ́ fìjà fọlọ́run jà ni o èmi ò mọ̀ pé rọ̀rọ̀ báyìí wà nílẹ̀ ẹ̀gbọ́n owó bíbà ẹ̀ èèyàn burúkú ni ìka aláìda èèyàn dẹ̀ ní ọ̀tá fàsókè oyídọ́borí tí ọba yóò bá rí yín ọba tọ̀run wò yín náà ẹ ṣe kàtàn ẹ wá tẹ̀sẹ̀ mọ́rin níbo lẹ́rù bẹ́ẹ̀ fẹ́ sáde tí ò sọ́nà ń bẹ̀ ẹ wò èèyàn ò lè gbin ọ̀gẹ̀dẹ̀ kó lóun fẹ́ ká pọ̀pọ̀ nǹkan tẹ́ bá gbìn lè máa ká yorùbá dẹ̀ pé wọ́n sọ wípé tí ogun bá jẹ lọ ọgbọ̀n á jẹbọ̀ ọgbọ̀n tí ń ti jẹbọ̀ báyìí kẹyà gbà kámú. ó ṣe ìyàrá akin ẹni yóò ní preach hey brother ṣe rí níbi tá a wà yìí nsìn ṣe mọ̀ pé ogun yìí tẹ́ fẹ́ sẹ́bi ti àyàdé tẹ́lẹ̀ kì í ṣe ti yín
ẹ lè wá máa lọ ṣe rí ogun ológun tẹ́ fẹ́ gbà àwọn tó lógun ti gbógun wọn ẹ ti understand ẹni tó dúró yìí ò kì í ṣe ìyàwó side ọ̀dọ̀ tí yín mọ́ ìyàwó mi ni ó ti bímọ fún mi oyún rẹ̀ tó wà nú ẹ̀ so kí lẹ̀ ń wá kí ló kù tẹ́ ń wá ẹ máa lọ mẹ́. mi ò tiẹ̀ mọ̀ kó tó ń dúró ṣe kán jẹ́ kó padà síbi tó ti wá. síbi alájọbí wo lẹ sọ tí àwọn èèyàn bá rí ọmọ ìyá méjì tí wọn ò rẹ́ tọ́ ètò ara wọn ní mọ nǹkan tó ti ṣẹlẹ̀ ìka tẹ́ gbé sílẹ̀ òun lẹ ti ká yẹn ẹ wá máa lọ ẹ kúkú gbọ́ nǹkan tá a kì í sọ onítọ́gún bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀ ọgbọ̀n ti jẹ dé orí yín náà you can leave. Semi, take it easy Sherry tẹ bá gbìyànjú láti act funny ó ṣeé ṣe kẹ́ padà síbi tẹ́ ti dé o. ẹ jẹ́ kó padà síbẹ̀ kó máa lọ mí mọ́kọ́ tó wá ṣe ń bì kan pa. ilé ìgbọ̀ngàn nìyẹn kí ó máa padà lọ bẹ̀. lórí mi lè má rìn kí n máa wẹ̀ yín o. àǹtí ẹ ti kẹ́ yìí. ẹ jà ẹ brọ́dà mi lè má rìn kí n máa wẹ̀ yín o ẹ jọ padà síbi tó ti wá yín mẹ́mọ́ àti wáyé olùnàgó o kẹ́ máa ti lọ ẹ̀. tẹ̀lé wọ́dà ẹ o. ẹ tẹ̀lé o kí lẹ fẹ́ ṣe kò sẹ́bẹ̀ bẹ́ẹ̀. ẹ pa ẹni ilé gan. àjọbí wo. ẹ sọ aláwọ̀ jọbí. Based on logistics, na simple arithmetic, call it mathematics, yeah. Ẹni bá domi síwájú, ó fẹ́ tẹ̀lẹ̀ tútù, àkọ́dá oró kò lè dàbí àdágbẹ̀yìn. What you've done to me is so painful. My soul bleeds 'cause it's so hurtful. I know I gotta come back at you someday. Oko bajelo, omo ajebo. Waiting you so lo makani lopo. Juicy, 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 Oko bajelo, omo ajebo. Waiting you so lo makani lopo. Juicy, 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 juicy. Ìyàwó ó tún pọ̀ mọ́ ó rán àbúrò lọ sínú ẹ̀wọ̀n ó fẹ́ máa dáyé gbé ó fẹ́ máa dáyé jẹ. If to say na just to you, you believing like you don't care, live like say the body day, yeah. If to say na just to you,